ọwọ́ ọlọ́pàá tẹ àfúrásì ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan tó tún ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bíi elétò ààbò àmọ̀tẹ́kùn nípìnlẹ̀ ọ̀ṣun. Kí lohun tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ ọ̀ṣun gan tó fi di wípé ẹnu kò sí lára fọ́ọ̀kẹ́ẹ̀mù wọn? Ọ̀pọ̀ èèyàn ló ń kọminú lórí àwọn ìròyìn tó ń jáde sí gbangba òde, pàápàá nípa àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn nípìnlẹ̀ ọ̀ṣun, tàwọn ọmọ ọlọ́mọ tí wọ́n dẹ̀mí wọn légbodò lọ́nà àbáàdì, tí oró ẹ̀ àti ọgbẹ́ ẹ̀ ṣì wà lára àwọn òbí. Ohun lohun tá a ṣì ń sọ tó wà nílẹ̀ táwọn èèyàn ṣì ń pariwo lé lórí bí àwọn àmọ̀tẹ́kùn ṣe dá ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ náà légbodò, ìyẹn lọ́jọ́ 2 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí, tí onírúurú èrò ń lọ káàkiri lọ́kàn àwọn èèyàn pé àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn kí ló dé tí wọ́n ń hurú ìwà báyìí? Àwọn tí wọ́n gbé kalẹ̀ láti máa dáàbò bo aráàlú, àwọn ni wọ́n tún gbógun ti aráàlú tí wọ́n ń dojú ìbọn kọ wọ́n. Àwọn èèyàn tí kò mọwọ́ mẹsẹ̀, tí wọn kì í ṣe ọ̀daràn ni wọ́n dojú ìbọn kọ, tí wọ́n dẹ̀mí wọn légbodò. Àwọn tá a pè láti máa mú ètò ààbò tó múnádóko wà káàkiri àwọn ìlú, ó ṣe tún wá jẹ́ pé àwọn gan ni wọ́n tún fẹ́ dá họ́wùhọ́wù sílẹ̀ báyìí lórí ìwà tí kò tọ́, ìwà tí kò dùn gbọ́ létí àti àwọn ìwà tí ò bójúmu, tí kò yàtọ̀ rárá sí ti ọ̀daràn pọ́nbélé tí wọ́n ń wù. Àmọ́ mọ́kọ á máa lápẹẹrẹ, bẹ́ẹ̀ okùn kì í gùn gùngùn kó má níbi tó ti ṣẹ̀ wá. Ó fẹ́ jọ wípé ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ sí ní fẹ́ lójú báyìí, lẹ́yìn tí ọ̀pọ̀ àṣírí mìíràn tú sọ́wọ́ àwọn ọlọ́pàá nígbà tí ọwọ́ tẹ ọ̀kan lára àwọn ikọ̀ elétò ààbò àmọ̀tẹ́kùn tó ti fìgbà kan rí jẹ́ afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn, ṣùgbọ́n tó jẹ́ òṣìṣẹ́ àmọ̀tẹ́kùn ni. Wọ́n ní bá a gun ata lódó, tá a lọ ata lọ́lọ, ìwà ata ò lè fata sílẹ̀. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ̀rọ̀ àmùrè rí. Ẹni tí ọwọ́ ọlọ́pàá tẹ̀ lákòókò tí wọ́n ń fọ̀rọ̀ wá lẹ́nu wò jẹ́wọ́ pé ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ayé ni òun. Àmùrè Sunday, tí gbogbo èèyàn mọ̀ sí Ìràwọ̀, fẹnu ara rẹ̀ jẹ́wọ́ pé ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ayé ni òun, àti wípé òun ti ṣẹ̀wọ̀n rí lórí ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú dídá àlàáfíà ìlú rú lórí ìwà ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí náà ni. Lẹ́yìn tóun dé lòun lọ darapọ̀ mọ́ ikọ̀ àmọ̀tẹ́kùn. Ọmọ bíbí ìlú Iléṣà ní Sunday Àmùrè, tó sì ti pé ẹni 30 ọdún. Sunday, nígbà tí ọlọ́pàá ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò, jẹ́wọ́ pé ọdún 2018 ó ní òun darapọ̀ mọ́ ikọ̀ ẹlẹ́gbẹ́ òkùnkùn ààyè Confraternity. Bákan náà ló jẹ́wọ́ pé ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Ṣeun ló fa òun wọ inú ẹgbẹ́ òkùnkùn náà, tí Ṣeun sì ti wà ní ìlú Port Harcourt. Ó tún jẹ́wọ́ síwájú sí i pé ọwọ́ àwọn ọlọ́pàá tẹ òun nígbà kan lórí ẹ̀sùn dídàlúrú, tí òun sì lo oṣù 3 gbáko ní ọgbà ẹ̀wọ̀n tó wà nílùú Iléṣà. Bákan náà ló jẹ́wọ́ pé ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń gbógun ti ìwà ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni ó gbé òun lọ sí ilé ẹjọ́ tóun sì lo oṣù 3 lọ́gbà ẹ̀wọ̀n. Àmọ́ ohun tó ń rú ọ̀pọ̀ lójú ni wípé báwo ni ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tó ti fojú balẹ̀ ẹjọ́ tó tún ti dèrò ẹ̀wọ̀n lórí ẹ̀sùn dídá àlàáfíà ìlú láàmú ṣe tún wá di òṣìṣẹ́ elétò ààbò, tí ó jẹ́ wípé iṣẹ́ wọn ni láti lè pèsè ààbò tó péye sáàárín ìlú. Báwo ni ọ̀daràn ṣe dẹni tó ń gbé ìbọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ elétò ààbò? Ta ló fà á wọnú ikọ̀ àmọ̀tẹ́kùn? Nígbà wo gan ló darapọ̀ mọ́ àmọ̀tẹ́kùn? Nínú ọ̀rọ̀ rẹ̀, Sunday jẹ́wọ́ pé bàbá òun ló fa fọ́ọ̀mù ikọ̀ àmọ̀tẹ́kùn lé òun lọ́wọ́, pé bàbá òun láǹfààní sí slọ́ọ̀tì èèyàn kan láti mú wọ inú ikọ̀ elétò ààbò àmọ̀tẹ́kùn ọ̀hún. Bàbá òun ló sì ṣokùnfà bóun ṣe di òṣìṣẹ́ àmọ̀tẹ́kùn títí tí ọwọ́ fi tẹ òun yìí. Àmọ́ nínú ọ̀rọ̀ rẹ̀, ẹni tó jẹ́ olùdarí àpapọ̀ àkọ́kọ́ fún ikọ̀ àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ọ̀ṣun, arákùnrin Àmítólú Ṣítù, kọminú gidigidi lórí ọ̀rọ̀ náà. Ṣítù ní iléeṣẹ́ tá a gbé kalẹ̀ tá a fi joyè àwòdì ṣùgbọ́n tí ò lè gbẹ́dìyẹ. Ó ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àwọn aráàlú kò ní àgbẹ́kẹ̀lé, ìgboyà àti ìgbàgbọ́ mọ́ nínú ikọ̀ àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ọ̀ṣun. Ó ní àwọn tí wọ́n kó agbára lé lọ́wọ́, tí wọ́n gbé àwọn nǹkan ìjà alágbára lé lọ́wọ́ pé kó máa fi dáàbò bo ìlú, àwọn ni wọ́n tún lò láti fi kọjú ìjà sáwọn tí wọ́n ní kí wọ́n máa dáàbò bò. Ó ní èyí ò lè ṣe kó má rí bẹ́ẹ̀ nítorí wípé ó fẹ́ dàbẹ́ ni pé ikọ̀ àmọ̀tẹ́kùn ti gbàbọ̀dè
látara bó ṣe jẹ́ pé irú wá ògiri wá ẹsẹ̀ ẹranko ti dàpọ̀ mẹ́sẹ̀ èèyàn nínú ikọ̀ náà. Ó ní kò sí ìwádìí àti àyẹ̀wò tó múnádóko nípa àwọn tí wọ́n ń gbà síṣẹ́ kó tó di pé wọ́n gbà wọ́n sínú iṣẹ́ Àmọ̀tẹ́kùn mọ́. Ní àti ọ̀daràn, olè, èrò wìtìwìtì wọ̀ nínú ikọ̀ Àmọ̀tẹ́kùn ni, tí èyí sì léwu púpọ̀ fún ẹ̀mí àwọn aráàlú àti orílẹ̀-èdè lápapọ̀. Shittu tẹnumọ́ pé ọ̀gá àgbà ikọ̀ Àmọ̀tẹ́kùn lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀ṣun Isaac Ọmọyẹlé kàn ń kó àwọn ọ̀daràn, àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn, àwọn tí wọ́n ń fini ṣètùtù ọlà, àwọn tó ti fìgbà kan rí faṣọ péńpé roko ọba wọ inú Àmọ̀tẹ́kùn tí kò sì ṣe àyẹ̀wò àti ìwádìí tó jinlẹ̀ nípa wọn kó tó kó aṣọ sí wọn lọ́rùn. Yàtọ̀ sí wípé ó tún kó aṣọ sí wọn lọ́rùn sọ wọ́n di ọ̀kan lára àwọn ikọ̀ elétò ààbò náà, ó tún gbé agbára lé wọn lọ́wọ́ nípa gbígbé nǹkan ìjà alágbára lé wọn lọ́wọ́. Ó ní ẹni tó ti fìgbà kan rí jẹ́ ọ̀daràn, ṣé bí a bá gún ata lódó tá a lọ ata lọ́lọ́, ṣé ìwà ata yóò fata sílẹ̀ bí? Ẹni tó ti hùwà ọ̀daràn rí, ó ní bírú ẹni bẹ́ẹ̀ tó da ọ̀pọ̀lọpọ̀ aṣọ àrán olówó iyebíye bora, aṣọ olè nírú wọn dàbora. Ìpànìyàn wá ń wáyé lọ́tún àti lósì, àwa ń pariwo. Ó ní amúkùn ẹrù ẹ wọ́, òkèlè ń wọ ẹ̀wò sàlẹ̀ torí pé ọ̀rọ̀ ti wọ́ wá láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni. Ó ní ìpànìyàn tó wáyé nílùú Akínlàló jẹ́ ọ̀kan lára ọ̀pọ̀ irú iṣẹ́ ibi tó kún ọwọ́ àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn tí wọ́n wù nípínlẹ̀ Ọ̀ṣun. Ó ní ṣùgbọ́n èyí tó wáyé yìí ló degun ẹja tó há wọn lọ́rùn, tó bọ́ sí gbangba òde tí gbogbo ayé rí, tí wọ́n fi ń kọ há pé eléyìí pọ̀ jù. Ó ní láàárín oṣù kejì sí àkókò tá a wà yìí, wọ́n ti dẹ́mi àwọn tó lé ní 12 légbodò nílùú Akínlàló, èyí kò sì ṣẹ̀yìn ẹnikẹ́ni. Kódà kìí ṣe àwọn ikọ̀ adẹ́yẹmọ́ni tàbí àwọn agbésùmọ̀mí, bẹ́ẹ̀ kìí ṣe àwọn Fúlàní darandaran ni wọ́n fi wọn lápè nílùú Akínlàló. Ó ní àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn yìí ni, ṣùgbọ́n ìdí tí wọ́n fi wá ń hùwà yìí gan ni kò yé ẹnikẹ́ni, tí gbogbo àwọn èèyàn sì ń wádìí ẹ̀. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn tí wọ́n pa nílùú Akínlàló náà ni wọ́n gbé òkú wọn lọ tí wọn ò sì yọ̀ǹda òkú wọn fáwọn èèyàn wọn láti filẹ̀ bò wọ́n, kí wọ́n fi ilẹ̀ ṣe wọ́n lóore. Èyí pẹ̀lú ohun tó mú kí àwọn aráàlú náà máa sunkún, pàápàá àwọn òbí ọmọ tó pàdánù àwọn ọmọ wọn. Shittu wá rọ ìjọba àpapọ̀ àti iléeṣẹ́ ọlọ́pàá wípé kí wọ́n má ṣe káwọ́ bọ̀tán lórí ọ̀rọ̀ náà, wípé kí wọ́n gbé ìgbésẹ̀ alágbára torí ọ̀rọ̀ ọ̀hún ti kọjá ohun tí wọ́n ń fojú wò lásán. Bó tilẹ̀ jẹ́ wípé ní ọjọ́ Ajé, ìyẹn ọjọ́ 13 oṣù kẹwàá ọdún 2025, ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ṣàbẹ̀wò sí ìlú Akínlàló láti lọ kẹ́dùn pẹ̀lú àwọn tó pàdánù ẹni wọn. Gómìnà tó kọ́wọ̀ọ́rìn pẹ̀lú àwọn èèyàn mìíràn tó jẹ́ àwọn ọmọ ìgbìmọ̀ ìṣàkóso ìpínlẹ̀ ọ̀hún lọ sí ààfin kábíyèsí ìlú Akínlàló láti lọ fojúrinjú pẹ̀lú àwọn mọ̀lẹ́bí, àwọn òbí tó pàdánù àwọn ọmọ wọn àti àwọn tó fara kááṣá tí wọ́n ti jáde nílé ìwòsàn. Gómìnà ṣe ìlérí láti gbé ìgbésẹ̀ alágbára lórí ọ̀rọ̀ ètò ààbò àti láti ṣe ìwádìí àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn tọ́wọ́ ti tẹ̀. Gómìnà Adélékè ṣe ìlérí wípé ìdájọ́ òdodo yóò wáyé lórí ìpànìyàn náà. Bákan náà ni ó ṣe ìlérí wípé ìjọba yóò ṣakitiyan láti rí wípé wọ́n ṣe àtìlẹ́yìn tó gbópọn fún àwọn òbí tó pàdánù ọmọ wọn nínú ìwà ìpànìyàn ọ̀hún. Ó rọ̀ wọ́n wípé kí wọ́n fọwọ́ wọ́nú, kí wọ́n fi èdénú pé ìrìn àjò àti ọ̀nà ló pọ̀ tó wọn ò fi láǹfààní láti tètè yọjú sí wọn. Bákan náà ni gómìnà tún rọ àwọn tí wọ́n jẹ́ aráàlú láti má fọwọ́ bo ẹnikẹ́ni tàbí ìwà ìbàjẹ́ tàbí ìwà ọ̀daràn kankan lójúmọ́lẹ̀, kí wọ́n kéde ẹnikẹ́ni tó bá hùwà kò tọ́. Gómìnà sọ wípé gbogbo àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn tọ́wọ́ tẹ̀ pátá ni wọn yóò ṣe ìwádìí wọn fínífíní. Eléyìí tí ajé ìwà náà bá ṣímọ́ lórí yóò fojú winá òfin àti wípé ìdájọ́ òdodo yóò wà lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. I am so sorry that this type of thing happen, but I just got back from America yesterday night. I have not rested to let you know how important Akínlàló is to us, the Ọ̀ṣun State government. Even the Commissioner for Information is here.
and my spokesperson is here, and all the media. I really appreciate. Within less than 24 hours, I give a notice. Everybody assemble in the Chief of Staff house. I've never even stopped by the government house. I came here straight to come and commiserate with you, my people, to let you know that we love you so much. Up youth, up youth. I thank you for your steadfast. I thank you that you've been very peaceful. The only one that remains, the ventilator they were asking for, is already at the hospital getting treatment. And I believe and I pray that it is going to be okay and it's going to be all right. And I can assure you that I can never be looking of what happened, and I'll be in town and I will not be here. Tí a bá gbàgbé wípé ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 29 oṣù kẹsàn-án ọdún 2025 ni wọ́n pa àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan nílùú Akínlàló, bó tilẹ̀ jẹ́ wípé àrọwà ń lọ sọ́dọ̀ àwọn òbí àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn náà, tí wọ́n pàdánù ọmọ wọn náà, táwọn ìmíì tí wọ́n fi ara gba ọta àbọ̀ wà nílé ìwòsàn. Lára àwọn tí ọ̀rọ̀ náà tójú wọn ṣẹlẹ̀ ṣàlàyé wípé àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn ni àwọn tí wọ́n ya bò wọ́n, tí wọ́n ṣe wọ́n léṣe. Ó ní bí wọ́n ṣe ń lo ìbọn ni wọ́n tún ṣáwọn èèyàn pa. Kò lóǹkà àwọn èèyàn ni wọ́n fara gba ọta ìbọn tí wọ́n tún ṣá, àti àwọn míì tí wọ́n dẹ̀mí wọn légbodò. Lára wọn ni tẹ̀gbọ́n-tàbúrò Oyèbánjí tí àwọn méjèèjì gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra tí wọ́n jẹ́ ọmọ ìyá kan náà. Àmọ́ ṣá, ìwádìí ṣì ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún, bó tilẹ̀ jẹ́ pé àwọn ọlọ́pàá ti wá kó ogún lára àwọn ikọ̀ elétò ààbò Àmọ̀tẹ́kùn náà ní iléeṣẹ́ Àmọ̀tẹ́kùn tó wà ní Òkè-Fíà lóṣogbo àti tó wà níjọba ìbílẹ̀ Àárín-gbùngbùn Ifẹ̀ ìyẹn nílé-Ifẹ̀, tí wọ́n sì ti àwọn iléeṣẹ́ náà pa. Àmọ́ ìwádìí ń lọ lọ́wọ́. Àwọn aráàlú náà ti wá ké sí ìjọba láti má daṣọ bo àwọn ìṣẹ̀lẹ̀ náà mọ́lẹ̀ o, kí wọ́n fojú àwọn aṣebi wọn dé, kí wọ́n sì rí wípé ìdájọ́ òdodo wáyé lórí àwọn tí wọ́n dẹ̀mí ọmọ àwọn légbodò. Ẹ láǹfààní láti fi èrò àtojúwòye yín ṣọwọ́ lórí ìròyìn yìí. Olúwarẹ̀mílẹ́kún Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn fún ìkànnì Yorùbá Gidi TV. Èwe ń jẹ́, egbò ń jẹ́, ìṣẹ̀ṣe ń bẹ síbẹ̀ gidigidi. Èwe ń jẹ́, egbò ń jẹ́, àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA Herbs and Shrub Spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fi ìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní ìjà lágọ̀ọ́ ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA Herbs and Shrub Spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ lọmọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA Herbs and Shrub Spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn, látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150496969. OEA Herbs and Shrub Spices. Ọlọ́run ló ń fún wa ṣe.
tán bá wọlé a ò ní ṣe tàwa lọ́gbẹ̀ wọn. àní bó bá ṣe pọ̀n mọ́ ló kà bó bá ṣe pọ̀n mọ́ ló kà bó jẹ́jà tàbí tí ń kó bọ́dún tuntun bá wọlé ká má ṣe tàwa lórí àìsàn o. ẹni nòdò tó ńlá ṣúgà jẹ̀dí ló máa pa dádì mẹ́mí brọ́dá sisters máa ronú mọ́. àní bó ní kòrò ọ̀la máa dùn máa ronú mọ́. bó ní kòrò ọ̀la máa dùn máa kí o máa kí. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kí lọ́lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. irọ́ ni. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. figagbága. pẹ́pẹ́ fúru mọ́tòmọ́tò ìwọ lọ tún ìwọ lọ sí wọ́n ń bọ̀ sọ òkú nígbà ẹ̀gà tó ń yọ ikú pa á ń bọ̀ sí òkú èkó èyí tó ń jọrẹ́ mọ́lẹ̀. ọ̀rẹ́ mi mọ wọn ara rẹ̀ o wọn ara rẹ̀. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane sáré. ọlọ́kadà tó ní mọ́tò ló jọ ń díje bí wọ́n ti tẹ̀síwájú máa ló dọ̀g mo ní mọ́tò. ọlọ́kadà gbéyọ́ lọ́tún gbéyọ́ lọ́sì ó gbẹ̀yìn yọ ó. pẹ́pẹ́ fúru ọlọ́kadà ó lámọ̀ tó dáadáa. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kí lọ́lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. figagbága. ẹ̀bùn lórí gbọ́gbá gidi ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. ẹ̀bùn lórí gbọ́gbá gidi ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. mo dúpẹ́ ọgbọ́n orí eléyìí tí mo fi ń kéwì MC man bàbá mo jẹ́. báṣùgbà máa wí o. ọ̀tọ̀ tún ní kọ́mẹ́dì tí mo fi ń dẹ́rìn pòṣónú. tí mo fi ń dẹ́rìn pòṣónú. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane.